so ẹ̀yin tẹ́ ẹ̀ rí nǹkan tó wrong nínú nǹkan tí K1 ṣe tẹ́ tún bú wa ẹ jẹ́ ká jọ wò ó sìn ṣẹ́yìn lẹ nífẹ̀ẹ́ wọn ni àbá wa àwa nífẹ̀ẹ́ wọn because à ń gbádùn wọn àdẹ̀fẹ́ kan kú ẹ̀yin fẹ́ kan kú náà because ẹ̀ rí nǹkan tó wrong nípa kéèyàn dó síwájú plane kó máa risk life ẹ̀ for 2 or 3 reasons kò yẹ kán ṣe nǹkan tó ń ṣe yẹn ṣe believe pé Mr. Kunle Soname tó ní Valuejet yẹn ọmọ Ìjẹ̀bú náà ni just like K1 ó yẹ kí bàbá respect the fact yẹn àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé máa yìí he was the one calling K1 on the phone wípé àbàbà ẹ take care àwọn ọmọ yín náà ni ẹ má bínú okay máa arrange another private jet fún yín tó máa gbé yín lọ síkò ọlọ́run àyíká rí èdè adúrú àpọ́nlé yẹn kò sí nǹkan kan tó tún kú tó ń expect ká tún wá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo alamọ Balógun Èkó ara àwọn elite ni tó máa ń náwó fún K1 the ultimate ẹ wá wo bọ́n ṣe condemn action ẹ̀ kódà àwọn tún sọ pé èèyàn burúkú gbáà ní K1 ẹ ó yà ẹ jẹ́ ká jọ o. Alhaji Abdulwasiu Ọmọgbọ́láhàn Àyìndé Marshal àkọ́kọ́ ó yẹ kí ẹ kọ́kọ́ apologize fún ìwà tí ẹ hù ìyẹn non-compliance. Ẹ̀kejì ó yẹ kí ẹ apologize fún àwọn mẹ́mbà Valuejet àti àwọn staff airport authority kẹtùwà apologize fún Soname fún nǹkan tí ẹ ṣe torí ẹ̀yin of all people ó yẹ kí ẹ mọ̀ better as a frequent traveller tí ẹ jẹ́ pé nobody is above the law. ṣẹ́rí tó bá yẹ pé ọmọ yín ni pilot yẹn tí èèyàn kan wá dúró tó ní òun wà superior ju anybody lọ tó wá wu irú àtẹ̀wù yẹn as a person ṣé inú yín máa dùn tí ọmọ yín bá délé láti sọ fún yín pé nǹkan báyìí ni ojú òun rí ní ẹnu iṣẹ́. ṣé rí ìwà yìí ò dáa o èmi ò dẹ̀ kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín torí ẹni tí ayé bá ń fẹ́ kò ní àbùkù kankan òun ni ọ̀rọ̀ yín ìdí tí mi ò ṣe kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín nìyẹn ṣùgbọ́n galegale yín ó máa ń pọ̀ ẹ dẹ̀ fẹ́ sọ ìjọba President Bola Ahmed Tinubu ẹ fẹ́ sọ lẹ́nu ni torí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ wọ́n ní tìtorí pé ẹ mọ president rí èmi dẹ̀ sọ fún wọn mo ní anytime come any given time ìwà yín nìyẹn ẹ bá mọ Trump ìwà yín òun nìyẹn ẹ take advantage pé torí pé ẹ mọ Mr. President rí bí ẹ ṣe rí nìyẹn ẹ jẹ́ rán yín létí ní 25th of August 1993 ní agbolé June 12 tí wọ́n ní wọ́n máa gbé ìjọba lẹ̀ fún alágbádá ìyẹn ìjọba Babangida ẹ̀yin ẹfẹ́nu kọrin ẹni ìgbà tẹ́ lọ sí Amẹ́ríkà ẹni wọ́n ní káwọn tó ní American passport kí wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ other passport kó dúró sẹ́gbẹ̀ẹ́ àwọn ìbò wá ń ti gloves ìbọ̀ ọwọ́ pé mọ̀ nǹkan tí wọ́n fẹ́ fi gloves ṣe àṣé wọ́n ń prepare láti fẹ́ ṣiṣẹ́ wọn ni wọ́n wá ń search yín tìtorí pé wọ́n fẹ́ fi ọwọ́ kọ̀yìn ọwọ́ lásán láti fi kọ̀yìn ẹlẹ́ comply pé bí wọ́n ṣe ń treat àwọn foreigners yẹn pé kí Nigeria àti other African leaders kí wọ́n túlù ṣe kí ló dé tí ẹ ṣe comply lọ́jọ́ náà lọ́hùn kí ló dé tẹ́ ẹ ṣe kí tẹ́ ẹ advise àwọn African leaders pé kó túlù ṣe ṣebí leader òun lẹ́yìn náà aṣíwájú lẹ́yìn náà ó yẹ kẹ́ lead by example ni. Another one tó tún ṣe ojú mi ní Ilford ní ọjọ́ tí ọmọ Fẹ́mi small yẹn tó harass yín alájà Kàfílà Oríyọmí wọ́n dúró síwájú yín lọ́jọ́ náà lọ́hùn ẹ kí ẹlẹ́ẹ̀ni ṣeré ìyẹn ni pé ẹ ń jà fún right yín ẹ mọ right yín torí pé ọmọ yẹn assault yín ẹ wá ní tó bá bí ọmọ yẹn dá kó fi ẹsẹ̀ kan Muritala ní Nàìjíríà màmá ọmọ yẹn ó wá láti Amẹ́ríkà ó mú ọmọ yẹn wá bá yín ní Nàìjíríà láti wá bẹ̀bẹ̀ ni so ó yẹ kẹ́ mọ̀ bẹ́tà pé ìwà tẹ́ wù kò dáa torí pé kí ni authority òun lẹ̀ ń dín pẹ̀lú
Another one, òun ni pé wọ́n ní a kì í mú alájá ká sọ ajá ìlókò. Ẹ mọ Ṣónámẹ̀ dáadáa, ẹ mọ Valuejet dáadáa. Kò sí nǹkan kí nǹkan tí ò bá lè ṣẹlẹ̀. Ó yẹ kẹ́ wo ti Ṣónámẹ̀, kẹ́ wò mọ́ àwọn pípù yẹn lára. Wọ́n dẹ̀ sọ, wọ́n ní Ṣónámẹ̀ wà lórí fóònù pẹ̀lú yín. Ó ń bẹ̀ yín pé kẹ́ má bínú. Ó tún provide private jet pé kán fi gbé yín. Ṣùgbọ́n agídí yín kò jẹ́ kí ẹ lè meet up pẹ̀lú flight yẹn. Àwọn aláìmọ̀ kan, àwọn amúkú mẹ́kọ̀ọ́ kan, wọ́n wá ní jẹ̀bi. Ẹ̀yin gangan fúnra yín mọ̀ pé jẹ̀bi. As a frequent traveler, ó yẹ kí ẹ comply pẹ̀lú rules and regulations ni. But ṣé tá bá torí ẹrú, tá bá fi ṣe òfin, ṣó yẹ ká rú òfin yẹn ti torí ọmọba ni. Ẹ bọ́ta kí apologize kí àwọn sycophant, àwọn amúkú mẹ́kọ̀ọ́ tí wọ́n rí yín as untouchable, kí wọ́n lè mọ bí èèyàn ṣe ń wu ìwà. Torí ìwà tẹ́wu yẹ kò dáa rárá. Ẹ bọ́ta kí apologize kí ìlú lè ní lọ síwájú. Kẹ́yìn náà kẹ́ lè ní ìsinmi. Èkó ò ní bàjẹ́. My name is Abisoye Oyeyemi Adegboyega Oyèkúlẹ́yìn Oṣòdì.